Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́jọ́ tí ń dalẹ̀ láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Èmi àpò ogun yín GB náà ni ó ń kàn sí yín o, Gbọ́láhàn Fábíyì. Ìjíròrò wa tòní ó dá lórí bí a ti ń tu àwọn àgbàlagbà wa nínú tàbí bí àwọn àgbà wa ti ń tu ara wọn nínú. Kò sí ẹni tí kò nílò ìtùnú nígbésí ayé wọn yálà nígbà kan tàbí òmíràn. Eléyìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o, àmọ́ ṣá bí ọjọ́ wa ti ń dalẹ̀ sí àsìkò ìnílò ìtùnú wa ṣe pàtàkì púpọ̀ nítorí wípé àìrí ẹ̀dùn ọkàn gbé kúrò lóòkan àyà wa, àìrí inú dídùn lásìkò tí a nílò rẹ̀, àìrí ìmúríyá tí ó múnádóko nígbà ìṣòro ní máa ń fa àìsàn sí ara àwọn àgbà wa lọ́nà tí ó pọ̀, lọ́nà tí ó gbẹlẹgẹ́ púpọ̀ jùlọ. Èyí máa ń ṣẹlẹ̀ sí àwọn àgbà wa ju àwọn mìíràn lọ o. Mo fẹ́ kí a mọ̀ yẹn. A sì gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún ìdígi ìtùnú kí ó lè gbilẹ̀ sínú wa, sínú ẹbí wa, láàárín àwọn ọmọ, ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wa. Ọ̀rọ̀ wa tèmi á túbọ̀ máa yé wa sí i bí a ti ń bá a lọ. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Àwọn ọ̀nà oríṣiríṣi ni àgbàlagbà lè fi máa tu ara wọn nínú. Ó dàbí kí ènìyàn máa yá oòrùn ni. Bí ó bá ṣe bí òtútù, a ó bọ́ síta lówùúrọ̀ láti lọ yá oòrùn àkọ́ràn. Oòrùn àkọ́ràn yẹn ṣe pàtàkì, ìyẹn kí ó tó gbóná jọjọ o. Ǹjẹ́ bí kò bá sí oòrùn ńkọ́? Bí oòrùn ṣe jẹ́ sí ara wa yìí, òun náà ni ìtùnú jẹ́ sí ọkàn wa o. Ẹ jẹ́ kí n fi ìrírí yìí ṣe àlàyé díẹ̀ nínú ọ̀rọ̀ wa tòní. A rí wípé bí àgbàlagbà ọkùnrin ṣe ń gba ìtùnú sí àti bí wọ́n ti ń mú lò ó yàtọ̀ sí bí àgbàlagbà obìnrin o tí wọ́n ṣe ń gba tiwọn sí àti bí wọ́n ṣe ń mú lò. A ò ní pàdánù ara ẹnikẹ́ni wa o lágbára Ọlọ́run. Ṣùgbọ́n bí ara ilé àgbàlagbà wa kan bá ṣaláìsí tàbí bí ó bá ṣe bíi pé ẹnìkan ṣàìsàn tí ó bá àìsàn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí lè jẹ́ bí ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀, olólùfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ó bá jẹ́ àgbàlagbà obìnrin ni ó pàdánù rẹ̀ ní báyìí, ẹ ṣe àkíyèsí bí àwọn ará rẹ̀ ṣe máa tù nínú, bí wọ́n ṣe máa dúró tì. Ẹ rí wípé wọ́n yàtọ̀ sí bí tó bá jẹ́ pé ọkùnrin ni àgbàlagbà tí à ń sọ̀rọ̀ yìí. Ẹ rí wípé wọ́n á pọ̀, wọ́n á jọ jókòó, àwọn tí ó wà kí wọ́n á máa jọ rojọ́, wọ́n á so mọ́ ara wọn, wọ́n á di ara wọn lọ́wọ́ mú, wọ́n á lọ́ mọ́ ara wọn, wọ́n á sùn níbẹ̀, wọ́n á jọ sun ilé kan náà, wọ́n máa pè iṣẹ́ léra wọn ni tẹ́lẹ̀ ìbá lọ lẹ́nìí tọ̀ wọ́n á lọ. Ẹ̀ẹ́dì wọ́n á sọ̀rọ̀, ó ṣe báyìí fún mi, ọ̀rẹ́ ńlá ni ọ̀rẹ́ mi, báyìí ló ṣe ṣe, níjọ́ tí ọmọ mi ń ṣèyàwó, iye báyìí ló ná. Wọ́n á sọ, wọ́n á tún bú sẹ́kún, wọ́n á tún gbin, wọ́n á tún kùn. Ọ̀rọ̀ yẹn á máa lọ lọ́tùn, á máa lọ lọ́sìn, tó bá yá á tún panumọ́ díẹ̀, ìwọ̀nsá tó bá tún yá ẹ̀ tún gbọ́ ẹnìkan á tún dá ọ̀rọ̀ míì lẹ̀. Á dàbí ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gan pọ̀ jù, pé ó dẹ̀ ní ẹkún pẹ́kún ìpọ̀. Bí Olúwa ṣe dá wa ó yàtọ̀ síra wa. Ọ̀rọ̀ tí à ń sọ yìí ó bá àwọn èèyàn púpọ̀ wí. Àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà láàrin àwọn ẹlòmíràn, ṣùgbọ́n ṣá bí ó ṣe wọ́pọ̀ sí jù lára àwọn àgbàlagbà obìnrin rẹ̀, bí wọ́n lè ṣe ń ṣe yìí, ẹ rí wípé ara wọn á máa yá gágá sí i. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn ọkùnrin o. Bí ó bá jẹ́ àgbàlagbà ọkùnrin ni, ẹ rí àwọn èèyàn náà tán á wá kí wọn. Àwọn ọ̀rọ̀ wọn ò wá ní pọ̀ púpọ̀, ọ̀rọ̀ díẹ̀ níbí díẹ̀ lọ́hùn ni. Wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ ra wọn, tẹ bá wọlé ẹ rí wọn, á máa wulẹ̀ ni. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹ gbọ́ tán á kùn, wọ́n sọ̀rọ̀ díẹ̀, èmi náà dá lóhùn. Tó bá yá ni bàbá lágbájá kí n tẹ̀síwájú, Olúwa ràn wá lọ́wọ́, má rò ó, wọ́n gbàdúrà, wọ́n sọ oríṣiríṣi, wọ́n dìde lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn mìíràn àti yọjú, ẹ rí pọ̀rọ̀ yẹn ò ní pọ̀ jù tó, ẹkún gan ò ní sábà pọ̀. Wọ́n á ní pé àgbàlagbà yìí sunkún. Ó dáa kágbàlagbà ọkùnrin náà sunkún, kó kẹ́kún bá gbọ́n àgbàlagbà ọkùnrin kó sun. Àìsùn bẹ́ẹ̀ nípa agbé omi gbóná sínú ni àjò ara ẹni. Léyìí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o, rárá o. Bí a bá fi àròjinlẹ̀ wo ìyàtọ̀ tí ó wà láàrin àwọn àgbàlagbà ọkùnrin àti àgbàlagbà obìnrin, a rí wípé ọ̀rọ̀ yìí ṣe àlàyé ìdí tí àwọn àgbàlagbà wa kan tí wọn ò fi dùn tán sí àwa ọmọ. Àní wípé ṣe bí à ń fi owó ránṣẹ́, ṣe bí à ń yọjú sí wọn, kí ni wọ́n tún wáá fẹ́ gan-an? Wàhálà wọn ti pọ̀ jù jàre. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ, ó dọwọ́ wa. Ṣé rí ìdáhùn ara wa àti ọkàn wa sí ìpèníjà tàbí wàhálà tàbí ẹ̀dùn ọkàn ó yàtọ̀ láàrin ọkùnrin sí obìnrin o. Ìyàtọ̀ yìí kò sì yọ àwọn àgbàlagbà ọkùnrin àti àwọn àgbàlagbà obìnrin wa sílẹ̀, rárá o, kò yọ wọ́n sílẹ̀. Ó kàn lè ṣẹpẹ́rẹ́ díẹ̀ ní sí ara wọn nítorí ìrírí àti àròjinlẹ̀ àwọn àgbàlagbà wa. Ṣé rí èèyàn lèèyàn ó máa jẹ́ o, lọ́jọ́kọjọ́ ni. Ẹ jẹ́ kí n tún fi àkàwé mìíràn ṣe àlàyé ọ̀rọ̀ yìí. Bí a bá kó àgbàlagbà ọkùnrin 10 sínú yàrá kan
ìyẹn yàrá ńlá kan tí ó ní fèrèsé bíi 3 ṣùgbọ́n ọ̀nà kan péré ló wọnú yàrá ọ̀hún, ọ̀nà kan náà ló sì jáde. Bí a sì kó àwọn àgbàlagbà obìnrin 10 mìíràn sínú yàrá ńlá mìíràn tí ó ní fèrèsé 3 tí ó jẹ́ pé ọ̀nà kan náà ló wọnú ibẹ̀ tó jáde, ṣùgbọ́n àwọn yàrá yìí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀. Bí ẹnìkan bá wá ń kọjá lẹ́bàá ọ̀dọ̀ àwọn yàrá méjèèjì yìí tí ó yà lọ́tọ̀ọ̀tọ̀, tí ó gba bí agbede méjì àárín wọn kọjá, tí ó mú ìbọn dání, tí ó wá ró ìró ìbọn sókè gbòòlà. Bí àwọn àgbàlagbà tí ó jẹ́ ọkùnrin tí wọ́n wà nínú yàrá kìíní bí wọ́n ṣe máa hùwà sí, bí wọ́n ṣe máa ṣe sí ìró ìbọn ńlá gidi tó dún lẹ́bàá ọ̀dọ̀ wọn, ó yàtọ̀ sí bí àwọn tí obìnrin yóò ṣe ṣe. Ẹnìkan ní pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ẹ ṣe ẹ bá mi ká lọ o. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìyá wa. Ìṣesí àwọn obìnrin yìí ó máa yàtọ̀. Báwo ni wọ́n á ṣe ṣe? Ẹ kọ́kọ́ gbọ́ ariwo ní gbàgbé ọdẹ o, ẹ ṣàánú mi o, ìmọ̀ lélẹ́yìí o, kí lélẹ́yìí o. Ẹ gbọ́rú ariwo bẹ́ẹ̀ yẹn, wọ́n á hàn, wọ́n á pariwo. Ẹ bá wa ṣe díẹ̀ sí i, ìkànnì wọn á wá tají pé kí ni ká ṣe. Á sáré gba ọ̀tún, àwọn tó kù á ṣe kí ni wọ́n á ṣùrù tẹ̀lé ni. Á sáré gba ọ̀sẹ̀, á ṣùrù tẹ̀lé. Ẹ rí wọn á kóra wọn papọ̀ ni. Nǹkan tó bá máa ṣe mí ni kó ṣe gbogbo wa, nǹkan tó máa ṣe tibí ni kó ṣe wá. Tó bá yẹ pé ẹni tó tají yẹn tí ó bọ́ síwájú yẹn, tó bá yẹ pé bíi fèrèsé ló gbà lọ́kùnrin fẹ́ gbà jáde, àwọn tó kù á tẹ̀lé gbàbẹ̀. Tó bá yẹ pé ẹnu nà ni á tẹ̀lé gbàbẹ̀. Ẹ rí i pé àṣepọ̀ ni wọ́n á ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Ìyẹn tàwọn obìnrin. Ẹ wo tàwọn ọkùnrin. Tó bá gbọ́ ìró ìbọn ọ̀hún, nǹkan tẹ́ máa kọ́kọ́ rí táwọn ọkùnrin á ṣe, wọ́n lè pariwo pé kí ló ṣẹlẹ̀, kí ló dún. Ẹ rí i pé wọ́n kọ́kọ́ ba sílẹ̀ náà. Lẹ́yìn tí wọ́n bá sílẹ̀, ẹ rí i pé wọ́n á wò pé fèrèsé 3 ló wà níbí. Ẹ̀dá àwọn kan tó ń gba kìíní, àwọn kan á gbà kejì, àwọn kan á gbà kẹta. Ẹni tó máa gbá lẹ̀kùn, àwọn náà sáré wo bóyá máa gbà. Ẹ rí gbogbo wọn kan gba ibì kan náà, bóyá 2 mẹ́ta ni wọ́n á jọ mú àwọn ibì kan. Bí ìrònú àwọn ọkùnrin náà ṣe rí nìyẹn. Tá bá bá wò sí àwọn àgbàlagbà wa, eléyìí náà yàtọ̀ lọ títí o. Bẹ́ẹ̀ ni kò yàtọ̀ púpọ̀. Ẹ̀yin ọmọ, bí ẹ bá fẹ́ ran àwọn àgbàlagbà yín lọ́wọ́, bí ẹ sì fẹ́ kí inú wọn máa dùn délẹ̀ dáadáa, àpèjúwe yìí ni kẹ́ ẹ ṣàkíyèsí, kẹ́ ẹ fi wo bí ẹ ṣe kọ ìhà yín sí àwọn òbí yín. Bí a bá yọ tí kí a fi owó ránṣẹ́ sí àwọn òbí wa, àti pé kí a tiraka láti bá àìní wọn pàdé, ìyẹn lọ́nà tí ó tọ́ o, bí agbára wa ṣe mọ. Àwọn ohun ìtùnú, àwọn ohun amúnútutù, amúnútutù, ṣé ẹ rántí ewé amúnútutù? Ìyá mi káre láyé. Àwọn ohun amúnútutù tí ó tọ́ tó ń ran àwọn àgbàlagbà wa lọ́wọ́ jùlọ, òun ni àwọn nǹkan tí à ń sọ yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ, fún àwọn ìyá wa, bí ẹ bá dé ọ̀dọ̀ wọn, ẹ jókòó tì wọ́n, ẹ rojọ́ oríṣiríṣi pẹ̀lú wọn, ẹ dá àpárá, wọ́n á sọ̀rọ̀ lágbájá, wọ́n á sọ̀rọ̀ tàmẹ̀dù, wọ́n á fi ẹjọ́ eléyìí sùn yín, wọ́n á fi ẹjọ́ tọ̀hún sùn yín, wọ́n á ṣe àtúntúnsọ lóríṣiríṣi ìyẹn àwọn ọ̀rọ̀ tó ti sọ látàyìnwá, ọ̀rọ̀ tí wọ́n ti sọ láìkàmọye ìgbà. Ẹ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni. Ẹ dá wọn lóhùn, ẹ dá wọn lára yá, ẹ bá wọn túlé wọn láì wá nǹkan kan o. Ẹ mú ìpápánu kẹ́ ẹ fi panu kẹ́ ẹ bá débẹ̀. Bí wàá dẹ̀ jẹ́ wípé ọ̀fọ̀ ṣẹ̀ ni tàbí ẹnìkan ṣaláìsí, ẹ jókòó tì wọ́n, ẹ dì wọ́n lọ́wọ́ mú, ẹ jẹ́ kí wọ́n sunkún, kẹ́yìn náà bá wọn sun ń bẹ̀. Ẹ má dì wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ sísọ o, ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n máa sọ. Wọ́n má ní kí wọ́n yé sunkún mọ́, ẹ jẹ́ wọ́n sun ẹkún tí wọ́n fẹ́ sun, torí ó dàbí omi gbóná ni o. Bí ẹni bá gbé omi gbóná sínú tí ò pọ̀ jáde, á jóni nínú, á jóni lára. Bẹ́ẹ̀ ni bí a ṣe ń ran àwọn àgbàlagbà wa lọ́wọ́, pàápàá àwọn tí ó jóbìnrin, òun ni eléyìí o, ẹ sun ilé wọn, pàápàá jọ sunú yàrá kan náà. Ó ní iṣẹ́ tí irú eléyìí ń ṣe o, kí ẹ jọ ṣe nǹkan tó bá jọ ń ṣe, tó bá jọ ń dáná ni kí ẹ jọ dá, ẹ bá wọn ṣe nǹkan tí ó tọ́. Àwọn ọ̀nà tí a fi ń fún àwọn àgbàlagbà wa ní ìtùnú leléyìí. Bí ó dàjẹ́ wípé kò ṣe pé ọ̀fọ̀ ṣe, ẹ kàn fẹ́ lọ kí wọn, ẹ kó àwọn ọmọ lọ, ẹ lọ sùn bẹ̀ ìjọ́ kan ìjọ́ méjì láì sọ fún wọn tẹ́lẹ̀. Nǹkan tẹ́ ẹ máa jẹ ẹ kó dání o, nǹkan tẹ́ ẹ máa nílò ẹ kó dání, kí ó jẹ́ bẹ́ẹ̀ ni pé ìyàlẹ́nu fún wọn. Àwọn nǹkan báyìí ó máa ń móríyá fún àwọn àgbàlagbà wa. Yàtọ̀ sí gbogbo nǹkan tá a ti sọ wípa kí ẹ dápàdá, kí ẹ rojọ́, kí ẹ lọ kí wọn, kí ẹ ṣe oríṣiríṣi pẹ̀lú wọn, kí ẹ gbọ́ràn sí wọn lẹ́nu. Àwọn àgbàlagbà ọkùnrin máa ń fẹ́ àwọn ọ̀rọ̀ àròjinlẹ̀, á fẹ́ kẹ́ ẹ béèrè ìbéèrè lọ́wọ́ wọn, á fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ lọ̀ wọ́n, á fẹ́ kẹ́ ẹ gbọ́ ìrí látẹnu wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò fi bẹ́ẹ̀ tán mọ́ ọ̀rọ̀ yín tí ẹ gbé lọ tí ó wà ẹ̀ṣì gbọ́ sí wọn lẹ́nu ná. Àwọn obìnrin náà ń fẹ́ lè, ṣùgbọ́n táwọ́ pọ̀ jù láàrin àwọn ọkùnrin. Ẹ fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn, á sọ̀rọ̀ ètò òṣèlú, wọ́n á sọ̀rọ̀ tibí, wọ́n á sọ tọ̀hún. Irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa ń jẹ́ kí ó ń dárayá, ó máa ń jẹ́ kí inú wọn dùn. Kí ẹ jẹ́ kí wọ́n dá sí nǹkan tẹ́ ẹ bá ń sọ, ẹ pè wọ́n sí. Ṣé ara àwọn obìnrin ẹ pè wọ́n wọ́n á dá sí. Ṣùgbọ́n àwọn ọkùnrin máa ń fẹ́ kí ẹ pè wọ́n. Pé dáàdì ẹ bá wa dá sí eléyìí, ẹ bá wa dá sí tọ̀hún. Ó kàn wọ́n o, kò kàn wọ́n o. Bẹ́ẹ̀ ni ó rọrùn fún àwọn obìnrin láti tètè sọ tinú wọn jáde, ṣùgbọ́n àwọn ọkùnrin wọ́n máa ń fẹ́ kí ẹ pè wọ́n sí.
wọ́n fẹ́ kí ẹ jẹ́ kí wọ́n dá sí i, wọ́n fẹ́ kí ẹ gbọ́ àmọ̀ràn wọn kí ẹ sì mú un lò. Fún àwọn àgbà wa tí ó pọ̀ púpọ̀, ìyàtọ̀ díẹ̀díẹ̀ lè wà o, nítorí bí a ṣe dàgbà sí ó yàtọ̀ síra wọn, ṣùgbọ́n ṣá eléyìí tí a sọ lẹ́yìn ó pọ̀ jù láàrin gbogbo àwọn àgbà wa. Ẹ̀yin àgbà wa, ẹ fa ẹbí yín mọ́ra lọ́nà tí kò kọjá àfaradà o. Gbogbo ènìyàn ló wúlò o, ènìyàn burúkú lọ́jọ́ orí tiẹ̀ o. Ẹ̀yin àgbà náà láti gbọ́rú eléyìí o, kí ẹ fi oníkálùkù sí àyè ara tirẹ̀. Ẹ̀yin lọ́nà tí agbára wa bá ká ni o, a ò gbọ́dọ̀ ta ẹnikẹ́ni dànù, kí a fi wọ́n sí àyè wọn lọ́tọ̀. Èyí tó bá ṣe é faradà ní kí ẹ faradà, èyí tí kò bá ṣe é faradà ẹ fàlà sí. Ẹ̀yin alákọ̀wé àgbà, ẹ fa àwọn ènìyàn mọ́ra, ọjọ́ alẹ́ kò ṣe é dádì, ẹ fa ẹbí mọ́ra. A gbọ́dọ̀ fúrúgbìn ìtùnú lẹ̀ o, kí a lè ká èso ìtùnú lọ́jọ́ ọ̀la. Ẹ̀yin ọmọ wa pàápàá, ẹ̀yin ọmọ ọkùnrin, ẹ yé dá ọ̀rọ̀ mọ́ àwọn màmá yín lẹ́nu, ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn. Ẹ sì tún yé fi ojú tẹ́ńbẹ́lú kàn bàbá yín, ẹ gbọ́ tẹnu àwọn bàbá yín o. Ẹ lè ní ọ̀kẹ́ aṣọ ṣùgbọ́n ẹ ò ní àkísà tó wọ́n o. Ṣé bá rúgbó náà ṣoge rí? Àbí oríire àti àṣeyọrí tí ẹ̀ ń jọlá rẹ̀ lónìí ó wá látàrí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìpilẹ̀ṣẹ̀ tí àwọn òbí yín ti fi lélẹ̀ fún yín. Igi kan kì í dágbó ṣe o, agbára rẹ̀ ní kọ́kọ́. Bẹ́ẹ̀ ni àwọn kan ní pé bí mi ò tọ́jú mi o, wọn ràn mí lọ́wọ́, ṣùgbọ́n ṣe bí ó ṣàdẹ̀ ti rí àánú gbà, àánú ti yọ, ayé ọpẹ́ ti yọ. Ọlọ́run ọba ṣí fèrèsé òjò rẹ̀ sílẹ̀ lórí ẹni ibi àti ẹni ire ni o. Kí irú ẹni báyìí kí ó tètè ṣe àtúnṣe o, kí ó tètè ṣe àtúnṣe. Ẹ jẹ́ adá tọ́mì díẹ̀. ṣoore fún mi, ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Bọ́ba kan wọ́n ti kà lẹ́yìn. Dádúró pọ̀ìpọ̀ì lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá. Ìmásífù gan. Ọba tó ṣoore fún mi, ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Bọ́ba kan má ti kà lẹ́yìn. Dádúró pọ̀ìpọ̀ì lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá. Ìmásífù gan. Ẹ̀yin àgbà wa, ọ̀nà tí a tún fi ń rí ìtùnú gbà ní látàrí ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run wa. Ó fẹ́ lè jẹ́ wípé ohun tí ó buyì kún àgbàlagbà jù, tí ó buyì kún ipò àgbà, ni kí a máa fi ọkàn wa tán fún Ọlọ́run wa o. Kí àdúrà wa máa pọ̀ jù lọ. Àdúrà àgbà ó ṣe kókó. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí a tún fi ń rí ìtùnú tí ó pọ̀ jù lọ ní eléyìí. Kí àdúrà wa máa pọ̀ jù lọ. Àdúrà àgbà ó ṣe kókó. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí a tún fi ń rí ìtùnú tí ó pọ̀ jù lọ ní eléyìí. Tó a ò rọjọ́ mú sorókùn o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 08034375758 08034375758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare Educational series wa ni o. Àwọn ènìyàn mi ń ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.